ha oh Olúwa ṣé ẹ bá mi dúpẹ́ f'Olúwa gẹ́gẹ́ bí mo dúró bí mi ò tọrọ àbùkù lọ́wọ́ rẹ gẹ́gẹ́ ẹ bá mi dúpẹ́ f'Ọlọ́run ọba tí òjò sókè ọba tí òjò ojú àdúrà tì mí ọba tí ò jẹ́ kọ́tà ó máa yọ̀ mí o ẹ bá mi dúpẹ́ f'Olúwa ọba ẹ bá mi dúpẹ́ f'Ọlọ́run ọba ẹ bá mi dúpẹ́ f'Olúwa ọba tí ò jẹ́ kójú ó máa tì mí ọba tí ò jẹ́ kọ́tà ó máa yọ̀ mí o ẹ bá mi dúpẹ́ f'Ọlọ́run ọba. Olúwa ẹ ṣé o kábíyèsí Elédùmarè ọba tó pa mí mọ́ ìbátan Ìsọ́lá Aláṣàbí ò ní jẹ́ kóró mọ́ láyé títí láéláé. Àánú mo rí gbà o Aláṣàbí Ọlọ́run ló gbógo fọ́lẹ̀ Aláṣàbí kì màmá yín ṣe mímọ̀ ọ́n ṣe Aláṣàbí. Ẹ̀yin tèmi ẹ kú ọjọ́ méjì mẹ́ta kan lórí péèjì Eleha TV. Mo dúpẹ́ kábíyèsí Elédùmarè ìṣẹ̀dá mi ó ṣe o tó jẹ́ ń parẹ́ máyé orí mi ó ṣe o tó jẹ́ ń wà bákan náà mọ́ o Facebook ẹ ṣe o tẹ́ gbọ́ ọpẹ́ mi tẹ́ tún gbayì mi tẹ́ bá mi ṣí péèjì mi o tí mo ti ń promote bọ̀ láti 2020 2021 2022 2023 2024 orí mi ó ṣe ìṣẹ̀dá mi ó ṣe o Facebook ó ṣe o tẹ́ pọ̀ tá lẹ́nu mọ́ Olúwa ẹ ṣé o Olúwa ẹ ṣé o ṣe rí péjì tí wọ́n tì látijọ́ yìí ó dáre sí mi lára mi lè parọ́ ó mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe mí lágbo ara bọ̀ mo ṣáà mo manage àṣì péjì Eleha TV sílẹ̀nì ẹnìkan lọ́wọ́ kọ́ tọrọ 3000 ó ní gàrí lòun mu láti jọ yìí Ọlọ́run ò ní febi pa wá. mo dúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin fans mi all over the world gbogbo yín lẹ̀ ń béèrè Eleha TV kí ló ṣẹlẹ̀ ẹ ṣe prógámù àárí yín ni àárí post yín àṣegbá àṣàwo mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ orí mi o tó ti pọ̀ tá lẹ́nu mọ́ Eleha TV re o Facebook ti bá mi ṣí sílẹ̀ o ẹ̀yin tèmi ẹ má ṣe bínú o pẹ̀ tí mi sì mí gan gidi èmi gan ti mi sí yín. Ọmọ Adéyẹmọ Ìgbòho owó bàbá Àdámì ta wá olólùfẹ́ mẹ́kúnnù ló jẹ́ o aṣáájú Fákànyìnsọ́lá aṣáájú Aláṣàbí ni bàbá Aláṣàbí o bàbá Fákànyìnsọ́lá. Mo dúpẹ́ wọn lọ́ọ̀kì péjì láti June ṣé kìí ṣe June 1st àbí máàṣì ni àbí may ó dà pé may náà ti lọ́ọ̀kẹ́ may or march ṣá may or June. Ẹ wò kìí ṣeré o nǹkan rọra ṣe mi sí ní múùdù pé kí n go live mo fi Olódùmarè mo fi búra mi sí ní múùdù kí n go live àmọ́ ṣá Olódùmarè pa mí lẹ́rìn lórí ọmọ ó tún pa mí lẹ́rìn lórí péjì ẹsẹ̀ ọmọ mi tó bí yẹn ẹsẹ̀ ọmọ yẹn dáa
Oyin Adé lórúkọ ọmọ mi yẹn, orúkọ tí mo sọ ni Oyin Adé. Oyin Adé ẹsẹ̀ ọmọ tá à ń wí ìdá bọ̀ á dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Gbogbo bó ti wùn kó rí, dèédé ọpẹ́ ni, dèédé ọpẹ́ ni. Ó tó lọ́pẹ́ ta lónìí kò tó lọ́pẹ́ o, ọba tó pọ́n mi lé pẹ̀lú ẹ̀bùn mi ó tọ́pẹ́, kò fi mí sílẹ̀ láwùjọ ọpẹ́ ló yẹ. Ó tó lọ́pẹ́ ta lónìí kò tó lọ́pẹ́ o, Àṣàbí ọba tó pọ́n mi lé pẹ̀lú ẹ̀bùn mi tó fún mi, kò yọ mí sílẹ̀ láwùjọ ọpẹ́ ló yẹ. Mo dúpẹ́ o, mo dúpẹ́ ẹ̀yin tèmi, mo miss yín, mo appreciate yín, mo appreciate bẹ́ẹ̀ ṣe ń come lọ́tún lọ́sì, kọ̀ọ̀kan wọlé ní mẹ́sẹ̀gì lórí DM lóríṣiríṣi. Ẹlẹ́àkílódé ẹ bá wa bẹ lọ́hùn, ẹ bá abẹ́lé dùmarè. Ṣe fẹ́ gbọ́, mo lọ dífá nítorí péjì mo lọ dífá, ifá mi sọ̀rọ̀, ifá o ṣé o, èmi yin babaláwo, babaláwo àyìnfá, ifá yẹn Elédùmarè o. Ifá o ṣé o, èmi yin babaláwo, babaláwo àyìnfá, ifá yẹn Elédùmarè. Tí mo dé ọ̀dọ̀ bàbá mi bá wọn bá gbé fájọlẹ̀ ẹlẹ́rìí ìpín àtórí ẹni tí ò sún wọn ṣe. Ifá ó yá sọ̀rọ̀ lórí Ifá kan ìsọ́lọ ọmọ ẹ̀, ọmọ Odùduwà ọmọ Fá Ifá bá fọre. Ifá ní Ifá kan ìsọ́lá aláṣàbí o, lọ fọkàn balẹ̀, wọ́n sì péjì rẹ láìpẹ́ nítorí pé ọmọ mi ní ọ́ onífẹ̀ẹ́ Fá. Ifá ó dúró tì ọ́, Ifá ó ṣe tì ọ́, Ifá ó pa ọmọ, Ifá ó pa ọ́ lẹ́rìn-ín lórí péjì yìí. Ní Ifá bá tún sọ pé kí ni, ó ní Ifá kan ìsọ́lá aláṣàbí o, ó máa lo gbà yí pẹ́pẹ́pẹ́. Ifá ló sọ ọ́ náà bá gbé fàjọlẹ̀ fún Ifá kan ìsọ́lá o. Nífá bá sọ̀rọ̀ o, Nífá bá sọ fún mi wípé onífá kan ìsọ́lá aláṣàbí ó lọ fọkàn balẹ̀. Sórí péjì tán lọ́ọ̀kì yìí o, gbogbo ọ̀tá lé àtọ̀tá òde, ọ̀tá mọ́níṣe ni àváì mọ́níṣe ni, gbogbo wọn náà máa padà wá tún bá o lẹ́yọ̀ kọ̀ọ̀kan pátápátá. Ifá ló sọ fún mi wípé ó ní péjì rẹ̀ o, wọ́n máa ṣí láìpẹ́. Ifá ló ń tọ́ mi sọ́nà o, mo dúpẹ́ lọ́wọ́ Ifá ẹlẹ́rìí ìpín o, Ọ̀rúnmìlà o mo dúpẹ́ o. Mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá pé ẹ kú ọjọ́ méjì mẹ́ta kan. Nírógun padà sẹ́yìn. Mi ìgbà sísì lórí péjì mi rí o, àmọ́ ṣá ọba tó ní mi fi àwọn èèyàn, mo fèèyàn mímọ̀ sọ̀rọ̀, àwọn èèyàn kún mi, wọ́n support mi lọ́tún lọ́sì. Mi monetize péjì yìí o, àmọ́ ṣá iṣẹ́ táyìyàn ti ń ṣe bọ̀. Pàṣọ sọ pé iṣẹ́ tó bá ti gbágùn lójú ẹni, ó ti di dandan kówó oúnjẹ fún ni jẹ. Iṣẹ́ tó bá ti gbágùn lójú ẹni o, Àṣàbí, ó ti di dandan kówó oúnjẹ fún ni jẹ. Ọjọ́ ti pẹ́, òjò ti ń pagún bọ̀, ọjọ́ ti pẹ́. Suddenly a kàn fẹ́ ṣe program ni ló bá di gbòs. Ìjọ tá ń sọ yìí, ojú ayé sánmọ̀ ó ń pò yìí báyìí lójú mi ni pé Ifá kan ìsọ́lá kí ló ṣẹlẹ̀. Mo dúpẹ́ o Elédùmarè, ẹ̀yin lọ́ba tọ́pẹ́, ẹ̀yin lọ́ba tí ìyẹ o. Power off. Mo kí àwọn Facebook Facebook ló jẹ́ kórí ọmọ Yorùbá pé o, Ọlọ́run. Nítorí tí ò bá sí íńtánẹ́ẹ̀tì ni ọ̀pọ̀lọpọ̀ sì máa wà nínú bondage ẹ̀sìn. Borí gbogbo wa ti pé, orí gbogbo wa ti pé, a ti mọ àwọn àfọ́ ọ̀ríjínà. Facebook ló jẹ́ ká mọ̀ wọn, àmọ́ àwọn ọmọ ọkọ. Ọlọ́run, mo fi Olódùmarè, mo fi Ifá, mo fi búra, àmọ́ ọmọ ọkọ nẹ́tíwọ̀kì ló jẹ́ àmọ́, àbí íńtánẹ́ẹ̀tì òun ló jẹ́ ká mọ̀ wọn. Àmọ́ ọmọ àlè íńtánẹ́ẹ̀tì ló jẹ́ àmọ́ wọn. Nínú pásítọ̀ náà àmọ́ ọmọ ọkọ, àmọ́ ọmọ àlè. Ṣé rí nínú ẹ̀sẹ̀ àwọn bàbá àti tèmi tó jẹ́ tàbí ní bí Ifá kan ìsọ́lá, àwọn ọmọ ọkọ pọ̀ bìbà, àwa ti dá wọn mọ̀, íńtánẹ́ẹ̀tì yìí ni. Nítorí mo béèrè béèrè kan ní TikTok mi rò pé àwọn àfáà tiẹ̀ tí fún mi lésì.
bọ̀ eléyìí máa rìn gan ẹ mọ̀ pé ṣé eléyìí máa ń lọ fàáfà tẹ́ bá ń gbọ́ ó ti lọ fàáfà ó ti lọ fàáfà ó ti lọ fàáfà Ifákànyìnsọ́lá ìtàláwà ń bíbà yìí mo béèrè ìbéèrè yẹn but most of àwọn àáfàá wọ́n ti fún mi lésì mo rí program kan tí àṣà Yorùbá tán gbé síta lẹ́nu bóyá ọ̀dẹ̀ ti gbé látànà ṣe àwọn kí mi ì sóò wá sórí Ẹlẹ́yà TV ìgbà tí àwa ń gbọ́ gbàgbós tá a bá rí táwọn kan bá ní tán bá wà ń sámọ̀ tán wà mọ́ṣáláṣí tán bá máa wí wọ́n á ní ẹ o bó o bá ti ṣe báyìí ànábì ní kán pa ẹ́ tó o bá ti ṣe Islam tó ti fi Islam sílẹ̀ ànábì ní ikú ló yẹ o kán pa ẹ́ tó o bá ti bá ànábì kán pa ẹ́ wọ́n dẹ̀ tún ń jẹ́ kó yé wa pé tá a bá délé Haúsá àwọn yẹn ní ṣẹ̀ríà ẹ̀sìn wọ́n ní òfin ẹ̀sìn so mo wá sọ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí wọ́n jẹ́ kí ó yé wa lọ mú kiri mi power bank àti god mp yẹn ti kú so tí n bá ń sọ pé nẹ́ẹ̀tì jẹ́ ká mọ ọmọ ọkọ níní àwọn ọmọ àlè nínú Islam nínú Christian nínú ìṣẹ̀ṣe àáfàá kan wá jáde àáfàá yẹn ń jẹ́ kó yé pé ìwọ tó ń sọ pé ẹni bá ti ṣe báyìí kan pa nínú ẹ̀sìn ṣé o mọ̀ pé ẹni tó bá sọ yẹ kan pa àyàn tán bá kọ́kọ́ pa ẹ́ kò sí láìfì inú ẹ̀ inú mi dùn sọ̀rọ̀ tí àáfàá yìí sọ nítorí tí wọ́n bá sọ pé àáfàá gbogbo wọn lèèyàn máa ń rò pé we are all the same rárá o wọn ò rí bákan náà o for example ń ṣe ẹ wo Sheikh Labib Lágbàjì àáfàá àti tiwọn àáfàá tó ń ta lẹ́nu ni àáfàá tó ṣe kíni tó ti lọ fáàfáà ó dàbí pé London náà wà báyìí àwọn àtìyá mi yìí wọ́n pàdé ní London mo rí post yẹn inú mi dùn gan mo ṣe àdúrà fún wọn gan nítorí ó dùn mọ́ mi nú. Sheikh Labib Lágbàjì ní London. ṣé o ti tàn ok ẹ má bínú mo ti para pinnu ṣé ẹ ti rí wọn ẹ má bínú ẹ jẹ́ kí n connect kinní yẹn ó dẹ̀ sọ fún mi pé ó wà ní títàn mo ti pa náà. Enter to Bluetooth. ẹ má bínú ẹ̀yin tèmi a máa gbádùn ara wa dáadáa lé. Bluetooth connected. mo ń bọ̀ ẹ jẹ́ ń dá padà. ìgbà tí mo rí post yẹn inú mi dùn gan inú mi dùn. Sheikh Labib Lágbàjì ní London. ẹ ti rí wọn. ọdí alihamdulilayi àbọ̀rọ̀ àbọ̀yè bẹ́ẹ̀ni ṣé ẹ ti rí wọn dáadáa. ẹkẹlẹ yìí ti wá o. àpàdé o. ṣùgbọ́n ṣe ní báyìí ni wọ́n bá rí pàdé mi pẹ̀lú ẹ̀rín. ṣé ẹ ti gbọ́ bí wọ́n ṣe rí wọn wọ́n pàdé wọn pẹ̀lú ẹ̀rín ẹ̀yin tèmi ẹ má bínú ó yẹ kí n máa kí gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan ni Ìdòwú James Ọláyídé mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò Adékúnlé Aliu mo kí yín Aminullah Adéníkẹ́ Tolúlọpẹ́ mo kí yín àti gbogbo àwọn tí wọ́n ti wà ńbẹ̀ tí mi lè dárúkọ mo appreciate gbogbo yín mo miss yín gan ojú òní tiwa so ìgbà tí mo rí post yìí lẹ́nìí inú mi dùn gan nítorí ṣe rí àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ lórí social media tọ́pọ̀lọpọ̀ tó bá sọ̀rọ̀ lórí social media tàbí tá bá ta síra wa lọ́hùn ọ̀nà kọ̀ọ̀kan ṣé àwọn pé tọmọ ìyá méjì bá wọlé tán bá bára wọn sọ̀rọ̀ tán bá lójú tán bá lejú bọ́sta òótọ́ ọ̀rọ̀ náà bára wọn sọ bọ̀ tán bá rẹ́rìn jáde wọ́n lọ ṣeré ni ṣe understand ó fi hàn pé ṣe rí Sheikh Labib yẹn Sheikh Labib tẹ́ ń wò yẹn ọmọ ọkọ Yorùbá ni Sheikh Labib nítorí tí Sheikh Labib bá jẹ́ ìran míì ẹ̀jẹ̀ yẹn spirit ò ní connect pọ̀ mọ́ràn ẹ̀ ojú aganá máa gbé pàdé ara wọn bí wọ́n ṣe rí wọn yẹn bí wọ́n ṣe pàdé nílùú onílùú yẹn á wò pé after all eléyìí kẹ̀
eléyìí tó ń bú mi tó ń ṣe gbá tó ń ṣàwò tàbó ṣe bákan tàbó ṣe léyìí àwọn tó yẹ pé oníṣẹ̀ṣe ni wọ́n kí ni mo fẹ́ fi wọ́n ṣe understand ìran là ń sọ̀rọ̀ ẹ̀ ṣe ti gbọ́ ẹ má jẹ́ ká gbé religion rù everything religion tá a bá ti ń wora wa níwo religion àní mú fún àní nífẹ̀ẹ́ ara wa kò ní í sífẹ̀ẹ́ tó tangible láàrin ara wa nítorí a máa wò pé àwọn eléyìí ẹlẹ́bọ ni dúró ná ìwọ tó ti ẹ̀ ń pèyàn lẹ́lẹ́bọ certificate wo ló gbà látàyè ìtọ́lọ́ ń welcome ẹ pé you are welcome ìwọ ọmọ dáadáa ní ẹ o òkú sójú ọ̀nà èmi ọlọ́run o kí ló ń ṣe wá ẹ wò bí wọ́n ṣe proof pé ìyá mi proof pé ọmọ ọkọ làwọn tá a bá dẹ̀ lọ wo gbogbo ẹ̀sìn tó wà káàkiri ayé tẹ́ bá lọ wo àwọn oníṣẹ̀ṣe tó jẹ́ àwọn bàbá mi tó jẹ́ ìjẹ̀mí ìran mi tẹ́ bá wo background gbogbo ìṣẹ̀ṣe pátápátá ìfẹ́ ni wọ́n gbé dání o ìṣẹ̀ṣe ò hate ẹ̀sìn kankan nítorí tó bá jẹ́ àwọn bàbá wa tó ṣe pé tí wọ́n ilẹ̀ kó tó gbé ẹ̀sìn wá bá tí wọ́n bá ṣe pé wọ́n joyè bámúbámú ni wọ́n yóò wọn mọ̀ bóyá bí ń pọmọ ẹnìkan kan wọn ò ní gba Islam láyé wọn ò ní gba Kristẹni láyé bọ̀ àwọn bàbá yìí wò pé ókè ẹ mú wá ẹ ká fi kún tọwọ́ títí wa náà tá bá ń jọ lọ tó bá ṣe pé ohun tá a lè fókọ̀sì lè á fókọ̀sì bọ̀ kò sọ yẹ ká sọ tọwọ́ tiwa nù irú àwọn tí ẹ̀sìn dé sí lọ́wọ́ irú bàbá Sheikh Labib bàbá wọn máa wà nínú àwọn tẹ́sí dé sí lọ́wọ́ nítorí tó bá yẹ pé àwọn bàbá wọn bá kọ̀ sí violence lánàá kan bá kọ̀ sí violence lórí ẹ̀sìn yẹn lánàá ẹ gbàgbé kí ní jẹ́ Islam nílẹ̀ Yorùbá nǹkan rẹ́rìn àti run ẹ wá wo báwọn ọmọ náà bọ́ ṣe ń create peace nítorí kò sọ́gbọ́n kò sẹ́ni tó pé o mi ń sọ pé Sheikh Labib pé nítorí pé wọn kì í ṣe màláìkà òun ṣe màláìkà ẹ̀jẹ̀ ló ń flow lára wọn woman be like me ni wọn kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ tí ahun ò lè gbé lórí social media kò sẹ́ni táhun ò lè gbé ṣé kì í gbé mi náà ṣé màláìkà lèmi ni bọ̀wọ́ tí ń bá sọ nǹkan kan sí tó bá rí pé ó kù díẹ̀ káàtó tó bá private chat mi tí ó bá sọ mi ń tẹ̀ sọ ń bẹ̀ yẹn àwọn fans mi máa ń correct mi dáadáa pé ẹlẹ́yà àwọn kan ti já ilé kan náà bọ̀ ẹ sọ bẹ́ẹ̀ sọ báyìí ó kù díẹ̀ káàtó tí bá dẹ̀ bẹ̀rẹ̀ program máa ṣe àtúnṣe nítorí pé kò sẹ́ni tó máa sọ pé òun kọjá àṣìṣe láyé yàtọ̀ sí Olódùmarè ọba tó ní wá ọba tó kárí ayé Yakub Kọ́láwọlé ẹ káàbọ̀ sórí ètò Àjàyí Gabriel mo kí yín ẹ káàbọ̀ sórí ètò Akíndélé Akínbọ̀wálé mo kí yín ẹ káàbọ̀ sórí ètò bí akin ni ṣe rí Ifákànyìnsọ́lá náà bí akin ni ẹ ṣé mo dúpẹ́ nífẹ̀ẹ́ mi aláùsá ha mo gbé fún yín o ẹ káàbọ̀ sórí ètò ìfẹ́ la níìdì ṣe understand tá a bá ń tú síra wa lójú tá à ń tú síra lójú tá à ń tú síra lójú ní social media tá a bá ríra wa tá a gbọ́dọ̀ fọ́ fúnra wa ká kóra wa jẹ tá a bá ti jẹ́ran kan náà ṣe understand tá a bá ti jẹ́ran kan náà tí n bá pàdé Sheikh Labib ń ta èmi máa fọ́ fún wọn nítorí pé kí ni ọmọ ọkọ yọ ìyí tó tiẹ̀ tún ṣe mo tún gbé fún wọn nítorí most of àfà tí wọ́n bá rírú ìyá yẹn tó ipa outside country náà ti ríra wọn ìmí máa ma ṣe bí ẹni tí ọgbà wà nú ọpọlọ ẹ̀ tàbí ẹni tó ti mú kólóòsì tó ti fa wèrè lágbárí ẹ wá wo bí ọmọ ọkọ àtọmọ ọkọ bó ṣe fìfẹ́ hanra wọn ń tá a ní ìdí nìyẹn ṣe understand so tá àfà bá kó wá kó bà tí oníṣẹ̀ṣe kó padà kó bà tí pásítọ̀ jù wá kó bà tó oníṣẹ̀ṣe jù padà ọ̀rọ̀ ẹnu ni a fi ń ṣe kí ni a fi ń tún nǹkan ṣe ni bọ̀ kò wá sọ pé ká wá ríra wa ká wá sọ di physical ká sọ nǹkan yẹn di pé reality o kí ni ti di reality irọ́ o rárá ìdájọ́ ẹnu ni ọ̀rọ̀ Facebook ká bára wa sọ ká dẹ̀ gbọ́ nítorí pé àwọn ọ̀fẹ́ kan wà tó ṣe pé a máa lò síra wa a dẹ̀ máa lè ní ìdí ara wa lọ́la a máa ní ìdí ká máa help ara wa láwọn ọ̀nà kọ̀ọ̀kan ṣe rí tá a bá fìfẹ́ lò tá a bá fìfẹ́ lò ẹ rí pé gbogbo ọ̀rọ̀ tí máa ń sọ láyé ó máa ń dá lórí ìfẹ́ ni bàbá mi kan náà máa ń sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ àti sùúrù ni wọ́n máa ń sọ jù anẹ́lẹ́à ẹ ṣá ṣe sùúrù ṣe rí gbogbo ẹni bá ṣe sùúrù láyé gbogbo ohun tó bá ń wo máa tó lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ mo gbé fún yín ojú òní tí Sheikh Labib ẹ máa dé wá bá wa láyọ̀ ìyá mi ìrántí orúkọ wọn ni ẹ má bínú àwọn ìyá Fákànyìnsọ́lá ni mi ìrántí orúkọ wọn ẹ má bínú Yusuf Túndé ẹ káàbọ̀ sórí ètò
Ìfakànyìnsọ́lá ẹ pè mí kó rí mi wù Ìfakànyìnsọ́lá orúkọ yẹn máa ń dùn mí ni Ọlọ́run kí n jáde lẹ́nìí tàbí kí àfà mi kan invite mi síbi ìkómọ wọn ìkómọ tí Sheikh Labib lọ ní ọjọ́ ọdún léyà yẹn tí ò bá bọ́ síjọ́ ọdún ni ẹ̀ bá rí Ìfakànyìnsọ́lá ń bẹ̀ nítorí pé tí wọ́n bá ń sọ pé àwọn àfà nílẹ̀ Yorùbá ọmọ ọkọ làwọn tá à ń sọ yìí tí ò rújú rárá ẹ gbàgbé gbogbo ẹ̀dá tí ò bá ti lè fọ̀rọ̀ sábí ahun sọ mo máa ń fọ́ fún wọn tí ò bá síndì àbòsí mo máa ń fọ́ fún wọn Sheikh Labib akínni wọn bàbá mi tí wọ́n ṣe ìkómọ ní Ògbómọ̀ṣọ́ yẹn náà akínni wọn mo gbé fún wọn respect nítorí pé èmi àti wọn máa ń sọ̀rọ̀ dáadáa tó dẹ̀ ṣe pé tí wọ́n bá ń sọ̀rọ̀ wọn ò sínú ẹni tó ń yéjọ́ jẹ́ yọ́ tàbọ́n máa fi ànábì máa fi parọ́ fún ẹ wọ́n máa torí pé kán lè rí nǹkan gbà tàbí kán máa tàn yín rárá o àwọn eléyìí ò sí di òṣì wọn ò dẹ́ ń ṣolòṣì àwọn ò kì í ṣe àkúnjẹ wọn ń jẹ alákúnjẹ àbí àkúnjẹ lẹ̀ ń pè wọ́n. Jọkẹ́ Bọ́dúnrìn mo kí yín òkè wọn ní àǹtí Tóyìn ìyá òòṣà ṣóun ní orúkọ irọ́ òmìnira kìíní kankan ni àbí ìpínlẹ̀ Odùduwà péèjì wọn orúkọ péèjì wọn gangan ni mo fẹ́ fi pè wọ́n orúkọ péèjì wọn mo ti gbàgbé orúkọ péèjì wọn yẹn ẹjọ́ ẹni bá rántí orúkọ péèjì ìyá mi tí mo fi hàn sí àwọn àti Sheikh Labib so ẹ jẹ́ kí n bọ́ sórí ọ̀rọ̀ mi ọ̀rọ̀ tí mo béèrè níjọ́ yẹn pé àwọn àfáà sọ pé ẹni tó bá ti sọ pé òkè òun ṣe Islam òun ò tiẹ̀ ṣe Islam mọ́ òun cross sí ẹ̀sìn mi wọ́n ní ànábì sọ pé kán pa. ọ̀rọ̀ tí èmi ń sọ yìí kì í sọ̀rọ̀ pé ẹ̀sìn kì í sọ̀rọ̀ pé èyàn jẹ́ mùsùlùmí èyàn jẹ́ oníṣẹ̀ṣe èyàn jẹ́ kìrìsìtẹ́nì wọ́n yọ wá nínú ara wa náà ni. ẹ ṣe. àmọ́ èyí tẹ́ bá fẹ́ràn àfa. ṣé ẹ rí àfa yìí ẹ wò wọ́n ẹ rí pé mi máa ń ṣọ́ àfa ẹ dé lẹ́ẹ̀kejì tí máa ṣọ́ àfa lórí péjì ó dé lẹ́ẹ̀kejì tí máa ṣọ́ wọn báyìí ṣe understand Sheikh Labib àtàfà yìí ṣe rí àkọ́kọ́ náà ìbí máa ń ròyàn tẹ́ ẹ bá rí àáfàá tó gbé èsì lórí tó wá ṣe pé wọ́n ń preach violence ó ń preach ìdààmú ó ń preach wàhálà ó ń preach rádaràdánradánradán tẹ́ ẹ bá lọ wo background yẹ kì í ṣe Yorùbá àkọ́kọ́ náà àwọn tí Islam kọ́kọ́ dé sí ọ̀dọ̀ wọn àwọn sùmùrà yìí ni sùmùrà Bándélé àwọn yìí gangan ni wọ́n kọ́kọ́ tan náà ẹ̀sìn káàkiri nítorí pé ìjọ tẹ́mi kọ́kọ́ ṣe láyé ìjọ Sùmùràtùmùmínì náà yìí ni tá a máa ń lọ sí wàsífà àti kùbùrà ibi tí mo kọ́kọ́ bìlọ́ǹgì sí láyé mi pé èèyàn ti enjoy ni àwọn tí wọ́n ń ṣe kíní àlọ́ wàsífà àlọ́ kùbùrà àjọ tí mo kọ́kọ́ bìlọ́ǹgì sí nìyẹn gbọ̀gbà tó yá wọ́n tún sọ pé béèyàn bá ti bá wọn yẹn lọ kò sí bí nǹkan tó máa dé sí o inú iná ni máa dé sí ṣáàdẹ̀ mọ̀ gbogbo ìgbà yẹn dẹ̀ lélẹ́yìí ìgbà ló sì ń lò wá àwagun ìtí ìlògbà ọpọlọwọ òde ìtí yìí kò tí ì lè dá píìkì kankan látara ohun tí wọ́n ti kó sí wa lọ́pọlọ lánàá à lè dá ronú ìgbà tó tún yá àwọn kan tún náwó gan wa a tún tẹ̀lé wọn lọ ká bá ti wá rírú àwọn tí wọ́n múra báyìí tó bá ti múra báyìí wọ́n máa ní ká máa ṣe lànàtù láàlè fún wọn Islam to Islam ni ó wọ́n máa sọ fún wa pé ká máa ṣe lànàtù láàlè fáwọn yẹn ibẹ̀ ni mo ti ń sọjí bọ̀ pé ìjọ́ kan mo pe ẹni tó ti ẹ̀já darí lórí ọdún yẹn lọ́mù ní ẹ̀dùn ọ̀nà ṣé gbàtẹ́ tún ní ká tún máa ṣe lànàtù láàlè fún àwọn ilé ṣé wọn ò ń ṣe Islam ni ibẹ̀ mo ti wá ń fura bọ̀ pé ó dà pé nǹkan kan ti ń bọ̀ díẹ̀díẹ̀ kó tó ní pé ọba tó ní wá ó bá wa gbé tán ṣe understand ṣé rí ó dà pé mo ti rí post àfáì náà rí so many times ni mo ti rí post wọn tó yẹ pé tí n bá ń wo ìsọ̀rọ̀ sí wọn ìsọ̀rọ̀ sí tó mú ọpọlọ dání ìsọ̀rọ̀ sí tó ṣe pé wọ́n máa sọ òótọ́ ọ̀rọ̀ ṣákálá ṣé ẹ mọ̀ pé àwọn àfáà kan wọ́n máa ń pe àwọn àfáà yìí wọ́n á sọ pé ìsìláàmù ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ làwọn ni àwọn àfáà eléyìí àwọn tó dẹ̀ ń pè ní ìsìláàmù ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ yìí àwọn gangan ni wọ́n ń preach peace ni wọ́n ń create peace tí wọ́n ò fẹ́ wàhálà àwọn eléyìí wọn ò gbé àṣà àti ṣe lárúbáwá sórí ẹ̀sìn yẹn gangan ń tẹ̀sìn yẹn wí ni wọ́n ń sọ jáde tẹ́ ẹ bá ti rí àwọn tí wọ́n sọ fún yín pé ẹni bá ti bá ànábì kan pa wọ́n lọ àṣà àti ṣe lárúbáwá ni wọ́n gbé sórí nítorí ìgbà tó sọ pé ànábì kan pa yẹn ẹni bá fi Islam sílẹ̀ ṣe bí ìran lárúbáwá ni wọ́n sọ fún lọ́wọ́ ó ṣe kan ọmọ aládé ń bí àbí ànábì wá sí bíbá ó wá sọ fún ọmọ aládé pé ẹni bá ti bùn lẹ́yìn wọn wẹ̀rẹ́ sì wọ́n bá ànábì lójú ẹ̀
kò sí ohun tí wọ́n ṣe fànàbì tán lójú ẹ̀ kí wálẹ̀ yìí gbàràn mi dẹlẹ́rù ti tèmi ẹ gbọ́rọ̀ tí àáfàá mi yìí sọ. Rafa bọ̀dá Sàráfà ẹ̀gbọ́n Sàráfà ọ̀gá Sàráfà ọ̀rọ̀ tó bá gbà mú ni ẹ máa sọ. ẹ ń sọ̀rọ̀ Júndù sọ pé òun gbọ́dọ̀ wá lọ́nà àná Muhammad sallallahu alayhi wa sallam ká máa dúró kùtàn ká máa gún ọ̀sẹ̀ bọ̀ ká máa pa wọ́n gan-an ni o. dáìlà ìlànà inna li balagha muwakkalun bílí màǹtìtì ọ̀rọ̀ tẹ̀sán yẹn tó bá kàdánwò báyìí gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ̀ wá social media ẹ má sọ pé ẹ fẹ́ jọ ìwọ̀n o wọ́n ti fẹ́nu béèrè ọ̀rọ̀ o because ẹni tó bá sọ wípé òun fẹ́ pààyàn tí wọ́n bá kọ́kọ́ pa kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀. àkíkà ada fún. ẹni tó fẹ́ gún yàn tí wọ́n bá kọ́kọ́ gún kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀. ẹni tó fẹ́ fàdánwò kàn yàn tí wọ́n bá kọ́kọ́ fàdánwò kàn kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀. ẹni tó nílò àkàyè tó gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí máa láyé wá ní dúdú ọmọ ìlú wo dúdú. àwọn God bless you. ẹ wo àáfàá mi ni mo gbé fún yín respect orí yín pé làákàyè yín ṣiṣẹ́ wọ́n ní Júndù ọ̀nà ọmọ ìlú wo ni Júndù bí jọ́ǹbò náà dẹ̀ pé àní ẹ má ṣe rí àṣà àwọn kan iṣẹ́ àwọn kan ẹ lè kó wá sílẹ̀ ọmọ aládé ẹni torí ẹ bá pé tọpọlọ ẹ bá ṣiṣẹ́ náà àwọn nǹkan kan wà tó ṣe pé nínú àwọn àdìtì tẹ máa ń tú yẹn kò yẹ fọmọ aládé ká ẹ máa tú fúnran Yorùbá ẹ lè tú fúnran àwọn Arẹwà lọ́hùn ṣé ẹ mọ̀ pé wọ́n jọ pààlà ni bò ìran ọmọ aládé ó máa ronú lẹ́ẹ̀mejì kó tó ṣe nǹkan kan tẹ ẹ bá rọ ọmọ aládé tó ń lọ gorí èèyàn tó ń ṣoògùn owó tó ń ṣe yẹn máa ẹ lọ wò ó dáadáa tẹ ẹ bá wo background ẹ ìyá ẹ lọ gbóyún àlè fún bàbá ẹ ni nítorí ẹni tí ẹ̀jẹ̀ ọmọ aládé bá wà lára ẹ kò ní sáré ọ̀rọ̀ kọjá yìí kò ní sáré kọjá kádàrá á gbà forí á gbéjẹ forí á dẹ̀ máa rò ó ní gbogbo ìgbà pé káànú kó wá òun rí á dẹ̀ máa ṣe gbìyànjú ojúlówó ọmọ aládé ó máa ń ṣe gbìyànjú ni kì í ṣe ẹni tí kàn máa jókòó sílẹ̀ máa ní Ọlọ́run ṣàánú mi kò ní sọ̀kalẹ̀ wá bẹ́ẹ̀ ìgbìyànjú ẹ ní ṣíṣe òun ló máa tètè mú ẹ connect ló máa mú ẹ ríre ṣé àmọ̀ pé àwọn kan ti sọ fún yín pé bẹ́ẹ̀ bá ti wọṣẹ léyìí ẹ lè bọ́ lọ́hún lé tẹ́ ẹ bá ti ṣe léyìí ẹ bá ti borí tẹ́ ẹ bá ti ṣe díìsì ṣe dáàtì nǹkan kan máa ṣe yín o ànábì ò fẹ́ after all èmi ò wá nínú ìran ànábì mo wá nínú ìran Ọ̀rúnmìlà mo wá nínú ìran Èṣù Ọláàlú mo wá nínú ìran Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyè àyàn agbẹ̀dẹ kó tó wẹ mọ́ ṣé ẹ mọ̀ àwọn ancestors ti ti wá nìyẹn so èèyàn wá lè fi búrẹ́dì kémi lómi ọbẹ̀ jẹ kó wá gbọpọlọ mi tálẹ́ǹtì mi kí n má lè lò kí n má rògbò mi lò kí n wàánú ẹni tó máa retí ọkọ kó tó jẹ tàbí ẹni tó fẹ́ mú wá kí n tó live life mi àwọn òsì fúnrú ẹ̀ orí ti wá pé làákàyè wá ṣiṣẹ́ níṣe làwọn ò ní sáré kọjá kádàrá ní sáré kọjá kádàrá àmọ́ ṣé ohun tó ń jẹ́ gbìyànjú àfojú kòkòrò sí mi lójú mi òkùnkùn ní tẹ́lẹ̀ náà àṣírí mo fẹ́ tí ó bò mí kan má rí ìdí mi ayọ̀ ọkàn tí ò ní jẹ́ ń ronú kọjá ààyè o àti tẹ́lọ́rùn kí má lè ranjú mọ́ nǹkan oní nǹkan ìfọkànbalẹ̀ kí n lè fayọ̀ pàdé ọ̀la mi ó ti ṣoríire rí ó mà ti ṣoríire rí kò ṣe mọ́ má fi kángun sọ́lọ̀ mi ìfọkànbalẹ̀ Ọlọ́run ò ní ṣe bí lẹ́ni tó lójú kòkòrò láyé nítorí pé àníyàn ó ṣáájú ohun gbogbo iṣẹ́ tó o bá ń ṣe àníyàn tó o bá fi ń ṣe mo mọ̀ pé njọ́kan àánú á dìde tí wọn náà bá ti robi sọ́mọ́lá kejì bọ̀ àwọn kan wà tó ṣe pé tẹ́ ẹ bá ń wò wọ́n lọ́ọ̀kan báyìí tìmùtìmù kẹ́gbìdà sínú ni wọ́n ẹ wo péèjì Ẹlẹ́hà TV tó bá yẹ pé rọ́ ni mo gbé dání ni péèjì yìí àti kún gan mi sọ pé péèjì àwọn tó kún mi ìná gbérọ́ dání o àníyàn sí kálukú fi ń jíjẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni nǹkan tí mo mí ni pé tó bá ṣe pé ohun tí mò ń ṣe ń bíbà yìí tó bá jẹ́ pé títọ́ ọmọ ọkọ Yorùbá bóyá ṣídìí ilẹ̀ ṣọ́dọ̀ òkè ṣe dí ṣe dáàtì ni èrò ti máa bobí àmọ́ ṣáwọn èèyàn ni wọ́n máa ń dúró Ẹlẹ́hà TV tẹ́ ẹ bá rọ́mọ ọkọ Yorùbá tó bá dúró sórí péjì mi tó ń kọ́mẹ̀ntì tó ń share tó ń love ẹ lọ wò wọ́n dáadáa no mixture ni ẹ̀jẹ̀ wọn yẹn balance ìyá wọn ò ṣojú méjì nítorí pé ẹni tó bá máa gbọ́rọ̀ ẹnu èmi Fákànyìnsọ́lá Ọ̀ṣúnnìkẹ́ tó dẹ̀ máa collect tó máa dúró tó máa gbọ́rọ̀ yẹn ní àgbọ́yé àgbọ́wò mo gbé fún yín ẹ ní yọjú ẹ ní wálẹ̀
ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà ò ní kú àwa tá à ń tẹ̀lé ò ní rùn orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ṣe rí tó ń ṣẹlẹ̀ ní Zimbabwe bí ó já tiẹ̀ kó tiẹ̀ ti ṣẹlẹ̀ ṣe rí ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ kò sí wàhálà èmi mọ̀ pé tó bá dójú ṣúṣù fùrọ̀ máa là àtàfà àti pásítọ̀ àti babaláwo àti gbogbo wa máa connect program kan máa wáyé láìpẹ́ mo ti save fídíò yẹn ọmọ 20 ọdún tó lọ ṣògùn owó tó lo bàbẹ́ ó dà pé nǹkan ọmọkùnrin bàbẹ́ náà ni pé kó lọ gé wá ṣe understand so àwọn first month náà dẹ̀ tẹ̀lé ìjọ tí máa ṣe program yẹn máa loud gan mo fi appreciate gbogbo ẹ̀yin tó ṣe pé ẹ ti ń wẹ́ èmi Fákànyìnsọ́lá Ọ̀ṣúnìkẹ́ ọmọ ọkọ Yorùbá tọrọ yé ẹ pè mí kórí mi wú ẹ bá mi type ẹ Fákànyìnsọ́lá Ọ̀ṣúnìkẹ́ Àṣàbí Adé bàbá mi kan wà ní Amẹ́ríkà bàbá mi tó bá ti fẹ́ pè mí tó bá pè á ní Fákànyìnsọ́lá máa ní yes daddy Ọ̀ṣúnìkẹ́ yes daddy Àṣàbí Adé yes daddy ọmọ ọkọ Yorùbá tọrọ yé ọmọ Yewa ọmọ onímọ̀ṣáyà àjàgìdì àgbàdo wow my daddy ọmọ akìmí délẹ̀délẹ̀ ni wọn wá ẹ̀ṣẹ̀ wá súre fún mi ojú òní tiwa àníró ń gbé sọnù bí òṣìbí ọmọ mo really appreciate pé I don't back I don't call me back I don't come back I don't go back mo dán gbogbo ẹni ẹlẹ́yà TV ti túndé o àyà ti bẹ́ sílẹ̀ ó ti bẹ́ sáré mo kí Alhaji ọmọ borí owó àwọn mẹ́ńtọ̀ wa nìyẹn Alhaji ọmọ borí owó wọ́n really try pẹ̀lú ọ̀rọ̀ page mi àti yàgbóyàjù wọ́n bá mi tọwọ́ bọ gbogbo ẹ̀ tọwọ́ bọ̀ ìgbà tó yá Dr. Sabi ní ẹ lọ ṣe sùúrù wọ́n máa ṣí ó yẹ kó mẹ́sẹ̀jì ní Gmail yín mo ní mi ò rí mẹ́sẹ̀jì ó yẹ kó fún yín ní kiri mo ní mi rí nǹkan kan ọ̀nà máa ṣí ìgbà tó tún yá Alhaji ọmọ borí owó ní ẹ jẹ́ ẹ fi mí ṣe admin wọn bá gbà kẹ́nìbọ̀dì lè ṣe admin bẹ̀ yàtọ̀ sí yàgbóyàjù mo dúpẹ́ lọ́wọ́ Alhaji ọmọ borí owó gan nítorí pé kí ni kò sígbà tí mo pè wọ́n máa àtẹ́ẹ̀dì sí mi lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹlẹ́à ṣé ó sì kí ló ṣẹlẹ̀ mò ń gbọ́ yín mo wà pẹ̀lú yín mà ẹni tá à ń sọ ìwọ̀n ìṣẹ́gbẹ́ tèmi o wọ́n tún fún mi ní respect bébí náà ṣe ń fáwọn èèyàn bọ̀ ẹni bá ṣe wèrè mi á ṣe wèrè fún ni bá ti gbé wèrè wà kọ̀ lẹ́ti wèrè lẹ́sẹ̀kẹsẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ọkọ Yorùbá mo dúpẹ́ torí gbà Lady K mo kí yín Lady K ìfẹ́ olúwa my sister I really love you wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn náà mo tún ní ẹ tún bá mi sọ fọ́mọ yín kó tiẹ̀ tún bá mi ṣe nǹkan gbá lọ́mọ ọkọ Yorùbá wò tiẹ̀ ní mi tiẹ̀ pè tán ẹ gbà mí wọ́n ti ti Ẹlẹ́yà TV ẹ ṣàánú mi wọ́n náà máa ṣí Alhaji ọmọ borí owó ni wọ́n ti tàwọn náà rí wọ́n sì máa ṣí mo kí Àfọ̀njá TV my brother I really appreciate you my brother àwọn náà wọ́n try lórí ẹ̀ ta ni ò tiẹ̀ tọwọ́ bọ page Ẹlẹ́yà TV àwọn ọmọ ọkọ Yorùbá wọ́n dẹ̀ mọ password mi wọ́n mọ kóòdì mi kò dẹ̀ sí nǹkan tó ṣe péjì nítorí ẹni tá a bá ń bá rìn ká má fura sí ẹni tá a bá ń fura sí ká má bá rìn ṣé a rí gbogbo àwa tá a tẹ̀lé ọmọ Adéyẹmọ tọkàntọkàn azin àwa tá a dúró nígbà tí jì ń fẹ́ ṣé a mọ̀ pé jì fáwọn kan lọ àwa tá a dúró tí jì yín ò gbé mo kí gbogbo wa a ní fojú sunkún ọmọ a ní ro ń gbé sọnù bí ó ṣe bí ọmọ àwọn tí jì gbé lọ náà wọn ò ní fojú sunkún ọmọ wọn ò dẹ̀ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ àmọ́ ṣá èyí tí kálukú bá ti mọ̀ ẹ tẹra mọ́ èyí tẹ́mi Fákànyìnsọ́lá Ọ̀ṣúnìkẹ́ mọ̀ mo tẹra mọ́ ohun nítorí pé kò sí ohun tó ń jẹ́ ẹ̀sìn láyé ju àníyàn àti wá ẹ iṣẹ́ rí ẹ ọ̀rọ̀ rí ẹ ìfẹ́ tó o bá ní sọ́mọ làkejì kò sí ohun tó kọjá ẹ̀sìn yẹn ṣé rí kó o forí kanlẹ̀ kágbárí ẹ dúdú òun kan náà ń pè lẹ́sìn òun kan náà sọ pé ìbẹ̀rù Ọlọ́run rárá òun kan náà sọ pé ó pòfin Ọlọ́run mọ́ irọ́ o kórí ẹ dúdú rárá o kì í ṣe ni Ọlọ́run àmì lásán ni o lè bó bá ń forí sọbì kan ní gbogbo ìgbà ó lè dúdú kí jẹ̀lúbáàbù ẹ kó máa wọlé kò túmọ̀ sí pé Ọlọ́run ti welcome ẹ kí ni purpose of wo tó nẹ́sìn tó níwà
ìwọ tó o bá dẹ̀ níwà tẹ́ bá dẹ̀ lọ́wọ́ most of àwọn tán gbẹ̀sìn lórí yẹn wọ́n máa ní ẹ̀sìn yẹn wọ́n á nẹ́sìn yẹn gan bọ̀ ìwà sọnù lọ́wọ́ wọn nítorí pé àwọn àṣà àti ṣe àwọn kan ni wọ́n ń kọpí náà wọ́n á fẹ́ kí yẹn máa trade láàrin tiwa bí kò lè possible tó rọ́mọ ọkọ làwa bèbí ti ṣẹ́jú already orí wa ti pé làákàyè wa ti ṣiṣẹ́ bí ìṣe wà tí n bá lọ sí occasion kan ìgbà tí tolóyè àìmọye àwọn oníkọ́mẹ́dì tí mo rí ń bẹ̀ àìmọye èèyàn tó fẹ́ kí mi mo èmi jẹ sí ni o nítorí pé kí ni ìwọ tó àwọn ọmọ ọkọ Yorùbá ni mo fi ẹ̀mí ìmoore hàn sí tó wà kàn lè pàdé níbi kankan nìkan kan rò pé bá pé òun kàn máa pé kákan jọ lè lọ ta síra lè ṣe háì háì kì í ṣe ti gbéraga o nítorí pé most of people èmi mọnú ara ti tèmi mi mọnú èèyàn àmọ́ ṣá gbogbo àwa tá a tẹ̀lé ọmọ Adéyẹmọ tá a jọ ọmọ ọkọ Yorùbá mo kí gbogbo wa mo kí Yèyé Dára mo kí Yorùbáwùyí Yorùbáwùyí my sister mo gbé fún yín àti ibi tó ń hot lọ́wọ́lọ́wọ́ Yorùbáwùyí chai wọ́n ní nítorí ọmọ òfò níyà burúkú níyà àdánù ṣe wà lórí social media ìjọ tí mo wo ṣáàtì yẹn mo ní mo rẹ́rìn bí ìjẹ́ tí ìrántí mẹ́sẹ̀jì wọn látijọ́ ẹ̀ pé ìyá aláyà ẹnìkan wá mẹ́sẹ̀jì pé ó dẹ̀ pé ó ní ẹ ti kọjá yẹn náà gidi ó ní ẹ má sọ bẹ́ẹ̀ fún mi